Bàtà ìdẹ́kùn olùmọ̀yọ́. Olùdẹ́kùn ìbàtà ìdẹ́kùn ìbàtà ìdẹ́kùn báwo ni ó báwo rí. Báwo ni ó báwo ni ó bóyá ọ̀rẹ́ wọ́n ní sọ́lí ojú ṣe ipò ẹ̀sìn ológun. Ìjìnlẹ̀ aráyè ìṣòkò pamọ́ ọmọ gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ́kọ́. Lọ́dún tó kọjá orí ètò náà ní gbogbo. Ìjìnlẹ̀ aráyè ìṣòkò ti wá. As you can see, àwọn ènìyàn jàǹkànjàǹkàn ti wà ní ìkàlẹ̀. Bàbá mi ọ̀nẹ́rẹ́bù mo kí yín sà. Ìjọ àdìmúlà mo kí yín. Golden ladies mo kí yín. Glamour ladies mo kí yín. Mo dẹ̀ tún kí gbogbo àwọn ènìyàn tó wà ní ìjókòó. Kí a tó máa bá ètò síwájú lọ, mo máa fẹ́ kí ẹnìkan tí ẹ̀mí Ọlọ́run gbé nínú ẹ̀, yálà kìrìsìtẹ́nì, yálà mùsùlùmí, yálà ẹlẹ́sìn wa àbáláyé, kó wá fún wa ní àdúrà ìbẹ̀rẹ̀. Mọ́mì, ẹ̀kọ́ Yorùbá, come and give us opening prayer. Ẹ bá mi fàtọwọ́ gbé máa rìn dìde, ẹ bá mi fàtọwọ́ gbé wọn dìde. Sọ̀kalẹ̀ wá túnlé ayé ṣe àárọ̀ ìfá ìwọ lọ́wọ́ lówó bí àárọ̀ ìwọ lọ́wọ́ rẹ̀ bí oṣù ìwọ lóṣù pa sínú òkun làwa o akẹ́lẹ́lẹ́ wọnú àgbo ẹ̀la. Adúpẹ́ fún Elédùmarè, adúpẹ́ fún Elédùmarè, adúpẹ́ fún péjọ tó mú wa péjọ sínú họ́ọ̀lù yìí láyọ̀ àti àlàáfíà, adúpẹ́ fún gbogbo oore tí ó ti ṣe fún wa. Elédùmarè wá gba ọpẹ́ wa o. A fi ìyá wa ìyálájẹ àwọn àìgbé àfi ẹ lọ́wọ́. Èyí tí wọ́n tún lẹ́kọ̀ọ́ sí lẹ́yìn ìgbà àwọn ọmọ lékún, àwọn owó ọmọ lékún, wọn ò ní bá wọn wọ́wọ́ tì, wọn ò ní lọ́kọ̀tọ́kọ́tọ́ rí kan. Ọ̀wọ́n rí iṣó, ó ṣàgbàlùmọ̀, ó ní kó ajé o, ọ̀wàwà ni wàwà. Ifá náà ní ọwọ́ ni mo wà yí o, sìkìsìkì làárọ̀ fọ́, lọ́sìn lọ́rà láàárẹ̀ kúrú, lákàrà dídí bá bọ́dún epo, apò kí ajé sùn, alájé o. Ajẹ́jẹ́ rí ọmú fi sokùn, jẹ́ rí wọ́n fi ṣẹlẹ̀, gbogbo wa ara jẹ́ lò. Bá a bá tún wá ń padà sí ibi tá a ti wá, Elédùmarè yóò máa pèsè ẹ̀ṣọ́ wa o. Ìjọ tí ebi ń palẹ̀ àní bá wọn sí nílé, ìjọ tí ebi ń pọ̀nà àní bá wọn rìn lọ́nà. Àjáde wọlé kò ní jẹ́ tiwa, kò ní jẹ́ tẹbí, kò ní jẹ́ tará. Mo ṣe ẹ̀làbọ́dú, ẹ̀làbọ́yè, ẹ̀làbọ́ ṣiṣẹ́. Ẹ ṣe kan máa ń mi Ifá gbé gbogbo wa o. Wow! Mo ẹ̀ṣẹ̀ mọ̀ pé àwọn oníṣẹ̀ṣẹ̀ náà ní praise and worship ni mo máa ń pè Christian nìkan la ní praise and worship. Ẹ̀sìn kan ojú kan lọ, Elédùmarè ní gbogbo wá sí. Bọ́n ṣe ń ṣe ní ibi bẹ́ẹ̀ náà ni wọ́n ń ṣe lọ́hùn. Elédùmarè kò túbọ̀ máa jẹ́ kó máa ju gbogbo wá ṣe. Ẹ jọ̀wọ́ gbogbo ẹni tó bá wá fún ìvẹ́ǹtì yìí, mo rọ̀ wá mo bẹ̀ wá pé kí a máa wọlé bọ̀ nítorí. Kíyèsí lẹ́kọ̀ọ́ mi náà. Ẹ̀jẹ̀ ìṣẹ́bá mi sí ní ìtòlú ọlọ́run. Èmi táyé ní ọmọ lọ́jọ́ abẹ́sẹ̀ lọ́wọ́ wọn. Ọ̀rẹ́ wípé wọ́n ṣe é. Àmàmì àdìgbò tí wọ́n ṣùgbọ́n wọn ò lè borí ẹ̀. Ọ̀rọ̀ wípé wọ́n gbogbo ṣùgbọ́n wọn ò lè borí rẹ̀. Àdìgbò tí wọ́n kọ́ra wọn jọ náà bọ̀ sọ. Wọ́n á sẹ́kẹ̀ bàbá bẹ́ẹ̀ àwọn kílódé lẹ́sọ̀ bá jí ìṣúdájọ́. Àwọn kílódé lẹ́sọ̀ bá jí ìṣàkóso. Àdìgbò tí wọ́n àwọn kílódé lẹ́sọ̀ bá jí ìṣúdájọ́. Lọ́gbẹ́ mi lé nígbà ìgbà, wọ́n kọ́ ọmọdé pé lẹ́wọ̀n àti wọ́n ti fa òbí inú ilé. Kọmíṣánná ọmọọba, bókà, ọkọ̀
káàdì o. Gbogbo káàdì o. Gbogbo káàdì o. Gbogbo káàdì o. Kọmíṣánná bàbá ti bí. Ọkọ lókè mẹ́wàá yìí. Mo sì bá ń ṣe nìyẹn. Gbogbo káàdì o. Ó dáná kọmíṣánná ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ jọ. Ilẹ̀ tí ìdílé o. Ẹ̀sìn máa ní ìrànwọ́. Kọmíṣánná ó ti lè bó ṣe pàṣẹ náà. Ó yá gbogbo ẹ̀rọ ní ṣé lọ́pọ̀ nìkan sí orí tiwa. Orí tí láti jù. Abátidé, bámi kọmíṣánná, abátìlẹ́yìn mi. Bámi kọmíṣánná, ó kí ẹ síbẹ̀ bàbá. Ó ṣe má ṣe fún mi, òbí kò lè ní. Bámi tọ́jú ọ̀pá tí mo pa. Ọmọ ọlọ́mọ láàrin ìlú. Àgbègbè oníṣẹ́nà, mo gbàdúrà ọlọ́run sọ̀rọ̀. Ọmọ ọlọ́mọ láàrin ìlú. Mo gbàdúrà ọlọ́run sọ̀rọ̀. Ìfúnná pàpọ̀ mi sọ́nà lómi. Àrùbá ṣe ayẹ́kọ̀ọ́ mi sọ́nà yìí. Ìyẹn tèmi ni àjíbọ́ ti bá o. Àjọ tí ìtẹ̀wò ẹ̀. Àjíbọ́ ti bá òun jẹ ọmọ ní ṣé ọmọ ní ìbọn sí. Orí tí wá, orí tí wá ti bọ̀. Ó bá níbẹ̀, ẹ̀lú ó pọ̀ kọmíṣánná ó pọ̀. Ó pọ̀, ó pọ̀, ó pọ̀, ó pọ̀. Kọmíṣánná kò bá ìwò kó má pariwo jù. Omi ìgbà ṣe dùn tó. Ọ̀pọ̀ dájú ìlú lẹ́kùn. Ìpínlẹ̀ kọmíṣánná ló tó fún àmàlè máa tí wọ́n ti bá lọ. Omi ìgbà ṣe dùn tó. Omi ìgbà ṣe dùn tó. Omi ìgbà ṣe dùn tó. Ọ̀sáyé máa lọ bó sí, ọlọ́tẹ̀ ló máa tẹ̀wọ́. Ọ̀gá wa, àtọ́jú ọmọlé, ọmọ ìyàwó àtọ́jú. Àtọ́jú ló tẹ̀ máwọn alágbètò fálágbètò. Èyí á bí ìdílé, wọ́n bí ló ọmọ lógo. Wọ́n bí ló ọmọ lógo. Ẹ kọ́kọ́. Kọmíṣánná. Ẹ jẹ́ kí n wọ́wọ́ yín lókè, ẹ jẹ́ kí n wọ́wọ́ yín lókè. Ọmọ ọlọ́run tó dùn tó mọ̀ ọ́n ni. Once again, my name is Daniel Johnson, ọmọ Yorùbá tó jẹ́ orúkọ òyìnbó. I will be welcoming Ìyánífá Ajíbọ́tífá on stage for our welcome speech. Mọ́mí, ọ̀rọ̀ ìkíni káàbọ̀. Ẹ bá mi fún àwọn ènìyàn yín. Kẹ̀rẹ́ bá mi kí wọn pẹ̀sẹ̀pẹ̀sẹ̀. Ìyánífá Ajíbọ́tífá ẹ̀yin là ń dúró dè. Kẹ̀rẹ́ bá wa kí àwọn ènìyàn káàbọ̀ sí àpéjọ tí ò ní. Mọ́mí, we are waiting for you. Eriwo ya. Eriwo ya. Eriwo ya. Eriwo ya. Adúpẹ́ lọ́wọ́ Olódùmarè, ọba agbádá ọba ṣẹ̀dá, ọba tó lọ kọrin kése, ọba àná ọba ìní, ọba ọ̀la. Adúpẹ́ pé adájọ́ ọjọ́ pé. Adúpẹ́ pé àdóṣùkòṣùkò, adúpẹ́ pé àbúrò kankan ò ṣẹlẹ̀, àdẹ̀mọ̀ pé lẹ́yìn ọdún náà àbúrò ò ní ṣẹlẹ̀ sí gbogbo wa. Ó kí wa pé ẹ káàbọ̀, ẹ kú àbáṣe, ẹ kú òru ọ̀pẹ, irúmọlẹ̀ àgbè wa o. Ẹ ṣé mo dúpẹ́ o, ìwé àmọ́dún nínú ajé, nínú ọlá, nínú ọrọ̀, nínú ire gbogbo ni màá ti bá kálukú wa o. Mo ṣe máa rí nìyẹn láṣẹ Olódùmarè.
mi ẹ jọ kò ní sí. dúpẹ́ fún ọba dẹ́gà ọba ṣẹ̀dá ọba tó jẹ́ pé òun nìkan ló ní ọjọ́ gbogbo. Àkọ́kọ́ nípa ti kí Olódùmarè àbí Ọ̀rúnmìlà ẹlẹ́rìí ìgbẹ́. Lẹ́kẹ̀ dúdú àtẹ́lẹwọ́ ọ̀rọ̀ ayékomọ́ àtòrí ẹni tí ò sún sí. Mo kí ìyá ọlọ́jọ́ bí ó ní nítorí pé àdégbára wa lákòókò ọ̀rọ̀ yẹn lẹ́ni àwa sọ. Mo kí ìyá wa Ifásèyí kí Olódùmarè kí ó jẹ́ kí ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Mo kí bàbá wa kọmíṣánná Olódùmarè kò lè jẹ́ kí ẹ kánjú kú. Mo kí gbogbo ọkùnrin àti obìnrin gbogbo ẹ tó wá síbí báyìí Olódùmarè ló jẹ́ kí á délé báyìí. Àárín náà kórè àkóyá bí o. Ibi tí wọ́n ní kí n ti lọ tààrà nípa ọ̀rọ̀ ìyànjú. A rí i pé ẹ̀sìn mẹ́ta ló wà láyé. Kírísítẹ́nì wà, Mùsùlùmí wà, ẹlẹ́sìn àbáláyé ń bẹ. Mùsùlùmí wọ́n léwèé tiwọn tí wọ́n ń pè ní Quran. Bẹ́ẹ̀ ni Kírísítẹ́nì léwèé tí wọ́n ń pè ní Bible. Àwọn ẹlẹ́sìn àbáláyé àléwèé tí wọ́n ń pè ní Wòlùmí wọn. Tí wọ́n bá ní Mùsùlùmí wá sọ̀rọ̀ wọ́n ní wọ́n wá ṣe wáàsí. Tí wọ́n bá ní Kírísítẹ́nì wá sọ̀rọ̀ wọ́n ní wọ́n wá ṣe wàásù. Tí wọ́n bá ní káwọn ẹlẹ́sìn àbáláyé ká wá sọ̀rọ̀ wọ́n ní ká wá sọ̀rọ̀ ọ̀tàlẹ́jì. Ọ̀rọ̀ ọ̀tàlẹ́jì náà ní tá a fẹ́ sọ fún wa ni pé kí gbogbo wa kí a mọ̀ pé ọ̀kan ṣoṣo ènìyàn ọba Olódùmarè. Ọba jẹ́ Mùsùlùmí kó jẹ́ Kìrìsìtẹ́nì kó jẹ́ ẹlẹ́sìn àbáláyé kò sẹ́sìn kan tó kọ́kọ́ wa wípé ká máa ṣe aburú. Yóò ṣe wípé oore ló pé fáyé sọ́fà olóore ló pé ìkà ò pé nípa fọ́rùn mẹ́la fọ́ tó lóore nípa olóore ló pé ìkà ò pé dá fọ́rùn mẹ́la fọ́ tó sì kà nípa ó ní kí ègbé ó ní ẹsẹ̀ wò oorere ègbé ẹsẹ̀ wò fá bí kọ́ wa pé kò sí kankan tí ò lẹ́sàn àtòore oore lọ́ba mọ̀ sí múra sí ó lẹ́sàn ìkà lọ́ba mọ̀ sí múra sí ó lẹ́sàn ẹ̀sán olúkálùkù ló yàtọ̀. Ibi ìfẹ́ èèyàn kàwá láti nǹkan láti bá wa sọ̀rọ̀ mo kí bàbá kọmíṣánná ẹ̀kú náwó ká náwó òpè kó wọ́ tán láti ya wọn òpè kó wọ́ pọ̀ sí owó ti gbà kọ̀ọ̀kan nínú owó láti máa mówó gbogbo àwọn tẹ́ ẹ̀jọ́ ń ṣèjọba náà olúkálùkù òdìrà burú. Nínú bá ti bá wa fi sọ̀rọ̀ ni pé kí àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ìrísẹ́ẹ̀tì kankan ní ọ̀dẹ̀sẹ̀ kọ́ wa wípé ọba pé torí ọ̀pọ̀lọpọ̀ sọ pé àmọ́ lọ́hùn wọ́n lé lẹ́sìn ìbílẹ̀ ọ̀mọ́ lọ́hùn kí ẹ̀sìn kìíní kejì yóò sì tó dé lọ bàbá wa ti ní ọ̀nà tí wọ́n gbà kéde Olódùmarè. Tí ibi báyìí ti sọ fún wa bẹ́ẹ̀ ìfani tí ọba ṣàṣẹ Olódùmarè ó lábẹ́ ẹ̀dá kankan ò lè ṣe káwọn yàgbẹ́ lọ lè yé sí. Àdàbàsù ti bá sọ̀rọ̀ rẹ̀ fún wa yìí òun náà wò pé kò lọ sílẹ̀ dán lọ́mọ láyé ọwọ́ méjì kẹta ọkà àrùn báàgì ọlọ́ọ̀gbọ̀n aláwo nígbà tí ọ̀dọ̀ ọ̀dọ̀ babaláwo wọ́n ní gbogbo tádàbàsù bá fẹ́ ṣe wọ́n ní kọ́ máa fi tolódùmarè kọ́ máa fi ṣáájú wọ́n ní tí ọ̀bá ti fi tolódùmarè ṣáájú wọ́n ní kò ní ṣàṣeyọrí. A rí pé bíi bá gan ti sọ bá tí Olódùmarè lọ́ba tí gbogbo wa gbọ́dọ̀ képe nìyẹn Adábàsúsù ọwọ́ adigun ọbẹ̀ bímọ ọbẹ̀ yẹyin àgbẹ̀ sì ń bẹ lóko ọwọ́ lọ síbi inú bí àgbẹ̀ àpèkìní yẹn láka àwọn bàbá wa máa ń kó àgbàdo wọn máa ń pẹ́ gẹ̀ẹ́sì nígbà láyé ìjọ ọwọ́ bọ́ síbẹ̀ ó yẹyin bẹ̀ nígbà tí ó yẹyin bẹ̀ ọwọ́ lọlé nígbà tí ó dé ìjọ kejì àgbẹ̀ ti dóko àgbẹ̀ sì bẹ́yìn àgbẹ̀ ní ẹyẹ mọ̀rẹ́ àgbẹ̀ ní ó lè ti sọ bágbẹ̀ náà pé gbogbo tó náà bá fẹ́ ṣe ọmọ fi tó Olódùmarè ṣáájú. Àgbẹ̀ wá débẹ̀ àgbẹ̀ tó bá ti di ọ̀la olóhùn ó sì pọ ẹyẹ yìí òun ó sì jẹ́ òfin tó Olódùmarè ṣáájú. Nígbà tí ó di jọ́ kejì nǹkan kan ti má gbẹ̀lẹ̀ sẹ́ àgbẹ̀ ọ̀rá yìí lè dóko mọ́ ààrẹ àgbẹ̀ ọ̀yá ó tún di ẹyẹ náà tó lọ síbẹ̀ nígbà tẹ yóò tó débẹ̀ ẹyẹ tó wà bá títí pamọ́ nígbà tó pamọ́ ó tún wá ẹyẹ tó fò lọ àgbẹ̀ tó ráàyè lóko àgbẹ̀ tó dóko àgbẹ̀ tó rí ẹyẹ tó ti pamọ́ ó ti tọ́ bá ti tó di ọ̀la òun ó sì mú ọmọ ẹyẹ yìí òun ó sì fi jẹun òun ó fi gúnyán jẹ. Nígbà tó sọ bẹ́ẹ̀ kò tó kí tó Olódùmarè ṣáájú nígbà tó kò délé àìsàn tó dé àgbẹ̀ mọ́lẹ̀ àgbẹ̀ tó ráàyè lóko.
ọwọ́ bẹ́ẹ̀ sì ni ẹyẹ yìí lọ bẹ́ẹ̀ babaláwo rẹ̀ ẹ sọ pé ẹ̀gbọ́n tájẹ̀ sọ ọjọ́mọ̀ ló wọ́n fọmọ àwọn jẹun wọ́n ní sófin Olódùmarè ṣáájú ó ní kò fún Olódùmarè ṣáájú wọ́n ní ọmọ lọ. nígbà ó dé ẹ̀kẹta tí ẹyẹ ó tó dé ní tẹ́yẹ tó lọ àwọn ọmọ ẹyẹ yìí wọ́n ti dàgbà wọ́n ti fẹ́ máa fò àgbẹ̀ bá dóko àgbẹ̀ ní àwọn sọ pé òun fọmọ ẹyẹ jẹun òun ọ̀rá àyè wá àbí Olódùmarè tó wù fi ṣáájú ni lọ́ba ń tọ́bẹ̀ ìdọ̀la láti Olódùmarè òun ò fi jiyàn lọ́la bẹ́ẹ̀ yẹ ṣe tọ́ ọ̀padà lọ́dọ̀ babaláwo rẹ̀ lọ́sọ fún wọn ó ní àgbẹ̀ ti ti Olódùmarè ṣáájú o ó lẹ́jẹ̀ ní láti Olódùmarè òun ò fọmọ àwọn jiyàn lọ́la wọ́n ní kò ti ti Olódùmarè ṣáájú wọn ní yóò fọmọ ẹ̀ jiyàn lò ní bọ́mọ rẹ ti lè fòkè fún àwọn ọmọ rẹ. ẹ̀la ẹ̀mọ ìbọn ti sá. Ògo àtọ́ àsúre. Ẹ jọ̀wọ́ ẹ bá máa fi àtọwọ́ pé bàbá mi lọ sórí ìjókòó. Ẹ ṣé dádì, ẹ pẹ́ fún wa dádì. Àṣẹ òní tán lẹ́nu yín bàbá mi. Láti ìgbẹ́jẹ̀ ilé mú bá ròdò. Àdìgbò ìbá máa bá mi. Tọ́wọ́ bá mi dúpẹ́ dúpẹ́. Tọ́wọ́ bá mi dúpẹ́ dúpẹ́. Orí ọ̀sán ní pápá bára èyí ọlọ́run ọba. Àwọn tí mo mọ̀ ní ó ṣe o. Olùkọ́ sàṣà pé alára ló gbọ́ àbábọ̀ lórí ọ̀rọ̀ bíbẹ̀. Ìdájíwèrè bíbẹ̀ kí dúdú bí ìgbàgbé arúgbó rán mi létí. Wéré mi kò fi ọ́. Ìyẹn gbọ́ngàn. Àwọn tí mo mọ̀ ní ó ṣe èmi ò ṣàwó sí. Èmi ò ṣàwó. Araba àwọn tí mo mọ̀. Araba sọ wẹ́ àwọn tí mo mọ̀. Bàbá àpèrè Araba àwọn tí òun kọ àdìmúlà àwọn tí òun kọ àwọn àdìmúlà àti àwọn tí òun kọ sọ àwọn èsì ẹjọ mánéjà ọ̀nìjà. Láti àìsí àwọn ọ̀dẹ́jà ni wọ́n kà pé ìtìlẹ̀ lórí mọ́ní ìbá kárí tó bẹ̀rẹ̀ mọ́. Ìbá gbọ́dọ̀ yọ ìbá kárí tó bẹ̀rẹ̀ mọ́. Iṣẹ́ àgbọ̀ngbọ̀n ní bọ́bọ̀ tàbí sẹ́kà máa kò ní káàfin ìṣúwé. Ìbá gbọ́dọ̀ yọ ìbá kárí tó bẹ̀rẹ̀ mọ́. Gbogbo ènìyàn tó bẹ níbi pátápátá la máa satisfy bó bá ṣe fẹ́ sí ṣàtìlẹ́yìn. Bẹ́ẹ̀ ni. Orílẹ̀-èdè
towó lọ́jọ́ ṣe máa ṣe nìyẹn olúwo ìyá aláìsí lọ́jọ́ ìwé ìgbà sọ pé bébí láti lọ́kàn lóko bàbá wọ́n mi sókè gbéga bàbá wọ́n mi sókè bébí láti lọ́kàn lóko lásán lọ́kàn lóko lásán lọ́kàn lóko lásán lọ́kàn lóko. Ọ̀yà tó ṣí gbéga súnmọ́ mi náà kí ló gbé ọ̀yà tó ṣí gbéga ló fẹ́ sanwó ẹ̀ gbéga ṣé olórí lélẹ̀ gbéga ṣe bó ṣe é ṣe torí gbéga ọlọ́lápò àrùn gbéga dúpọ̀ ṣáàkì wò máa pè é. Ìwé bá ti yẹ ṣẹ́wó yẹn olórí burúkú náà ti ṣẹ́wó yẹn ẹ̀sán ọ̀nà tí ó jọṣẹ́. Gbéga kí ló ṣẹlẹ̀ gbéga kì í. Àti ṣáà ni wọ́n máa kó gbéga kí ló dé. Ṣé kìíní ẹ fún mi gidi gan. Àti ọmọ náà kan ọ̀rọ̀ àìsí sí wa. Gbéga yé mo máa rò lé. 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 Gbéga kan sọ pé ó yá kí ló ṣèkúrú. Gbéga owó ló ṣèkúrú. Gbéga ìkúrú. Owó ló ṣèkúrú. Gbéga kí ló dé. Ìwọ tó sábà. Yéwà. Ṣáláwọ̀ yéwà. Lórí ìjọ sọ fún ọ wípé sọ wípé ara táwọn kò ṣe fẹ́rí ló ti fi lọ káwọn fẹ́rí wọ́n ti ká àbò sí afárá wọn pẹ̀lẹ́ gbẹ́gà lẹ́gbẹ̀ẹ́ ló bá tó gbẹ́gbà. Ọ̀gá wa Adíkàsí Ànábì ọmọdé ọmọ ìyàwó Ànábì abẹ́ni ló jẹ márùn alágbèdó ń bá láti lówó èèyàn bébí ìdílé Adíkàsí ọ̀nínú ọmọ lógún ọ̀nínú ọmọ lógún. Gbéga ní ìdílé ìlà gbéga ìtẹ́nudẹ́bí ẹni kàṣẹ́bà. Wọ́n bínú ọmọ lógo, wọ́n bínú ọmọ lógo, wọ́n bínú ọmọ lógo, wọ́n bínú ọmọ lógo. Alájà lè sanwó rédíò lẹ́wọ̀n gbọ̀ngàn. Wọ́n bínú ọmọ lógo. Màmá alájà kò fi ẹ̀bọ ní. Wọ́n bínú ọmọ lógo. Orége ẹ̀wà ọmọ lọ́kọ́ tó bá àrùn. Wọ́n bínú ọmọ lógo. Wọ́n bínú ọmọ lógo. Wọ́n bínú ọmọ lógo. Bóyá alájà sí ẹ̀ ń wò yẹ iṣẹ́ ọwọ́ olúwa. Adíkàsí alájà tí ẹ bí ẹ iṣẹ́ ọwọ́ ọmọ bá fi gbójú láti bí ìgbàsóso ọmọ àbá fi gbó. Adíkàsí láti bí ìgbàsóso alẹ́kọ̀ọ́lẹ́ ìṣẹ́ àdúrà nígbà ibi tó bá ti náwó ọmọ ọ̀lẹ́ ibi tó bá ti náwó ọmọ ọ̀lẹ́. Adíkàsí sọ pé owó bí wọ́n ṣe wà. Adíkàsí ó ti dé. Owó bí wọ́n ṣe ṣe. Adíkàsí ọmọ wa. Owó bí wọ́n ṣe sọ. Ó ṣàtọ́jú inú ọ̀jọ̀mọ́. Owó bí wọ́n ṣe wà. Owó bí wọ́n ṣe ṣe. Orí Adíkàsí owó bí wọ́n ṣe wà. Ọ̀nà ni àjùmọ̀ ti bá wọn.
mo ní ìyánífà ni ìyánífà worldwide yìí ṣe ìyánífà àfẹnujẹ́ o nídìí sàánú òfin pẹ̀lú ọkùnrin òye yẹn ó ṣiṣẹ́ níbẹ̀. àwọn sọ̀rọ̀ ọmọ ní ìyàwó mi ìyánífà ni ẹni ìyàwó babaláwo obìnrin babaláwo mo ní ìyàwó babaláwo ni mo ní mo lè kọ́wọ́ ẹ̀sọ̀ yà ó ní ẹ̀jẹ̀ ó débi náà tó bá débi wàá mọ̀ pé babaláwo ni àbí bàjẹ́ wà ní lọ́dà tó wúlò ṣé mo lè kọ́wọ́ ẹ̀sọ̀ yà ó yẹ kí ti dé kí nọ́ọ̀bẹ̀ yẹn mo dúró ìgbà tó dé nígbà tó dé ó jù sílẹ̀ kìíní ó jù sílẹ̀ kìíní ó dàló ó tẹ̀lé kìíní ó dàló ó jù máa kún ló tó gẹ̀ ó ní bàbá bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ lórí my wife is very wonderful in fact I do proud of you I love you I cherish you I appreciate you you are very wonderful God bless. Now for daddy. I say wonderful. You see ẹ ṣá wọn náà tọwọ ẹ máa ṣá wọn lọ ẹ máa sì stop láti máa ṣá wọn. Daddy, you are a very wonderful daddy. Lábẹ́ aṣọ gbogbo wa a máa ti understand. Tí ọkọ bá lè compliment ìyàwó ẹ̀ tó tó bí dáàdì ṣe sọ yìí, á jẹ́ wípé mọ́mì dáńtà wọ́n tún dán lé nìyẹn. Ẹ pàtàkì fún ìrànlọ́wọ́ àjíbọ́sífá náà fọwọ́ wọn sí tẹ̀lé. Nígbà yìí, màá fẹ́ mú obìnrin mo máa láì láti pe Mrs. Adélé, ìyá Alájẹ, ìyá ìwé, màmá ńlá, màmá gbàgbà, màmá gógó, màmá àwọn màmá gbogbo gbàgbà. Mọ́mì ẹ̀ dìde, ẹ̀yin ni mo ké pé mẹ́yìn mi, ìyá mi, tẹ́ bá ti ní wọn ìsáṣọ̀, ẹ máa ti mọ̀ pé fìrìbọ̀ tí wọ́n máa ń ṣílẹ̀kùn kò ní nìkan ní kọ́kọ́rọ́ lọ́wọ́ o. Mrs. Adélé, ìyá Alájẹ, ìyá ìwé, ẹ̀yin ni mo ń gbé ìtẹ́ wọ́n sọ nípa ìyá nífà Ajíbọ́tífá. Torí èmi rí fọ́tò kan, mo lè sẹ́kù fọ́tò yẹn sí orí fóònù mi nítorí irú ọjọ́ ìní nítorí pé mo rẹ̀yìn àti ìyá nífà ṣe ẹ̀kọ́kọ́ dàbí tírísì náà. Ṣé tírísì náà wọ́n ní iṣẹ́ ọ̀rọ̀ how did they do it? What's happening? Mami, aeroplane mo gbé wákẹ́ tó kù mí ẹ máa fún mi lówó epo ẹ̀ gbogbo ni mo bá kí ẹ sí. Mami, nípa ìyá nífà Ajíbọ́tífá. Mo kí gbogbo ìjókòó yìí lápapọ̀, mo kí obìnrin, mo kí ọkùnrin, wípé èyí tí à ń ṣe lẹ́yìn kò ní jẹ́ àṣemọ́. Ìyá nífà jẹ́ ẹnìkan tó jẹ́ bíi kí n mú báyìí, ó jẹ́ bíi àbúrò sí mi, ẹ̀gbọ́n sí mi, ìyá sí mi, ọ̀rẹ́ sí mi. A ti mọ́ra ó ti ṣe díẹ̀, ṣùgbọ́n kì í ṣe nìkan tó jẹ́ pé àjọ máa ń ní àjọ sọ tó lọ bọ̀dẹ̀ ẹ̀gbọ́n tá a bá ríra kò sí kankan tó bá wà nínú àìdè àwọn máa sọ síta, àjọ máa sọ, àjọ máa gbé yẹn. Ìyá Ifá jẹ́ èèyàn gidi, ṣùgbọ́n kinní kan tó wà bẹ́ẹ̀ tí àwọn dáàdì mi ò sọ lẹ́ẹ̀kan èmi máa sọ dédá bá ṣe ń sọ dáadáa lọ́tún àti máa sọ dáadáa lọ́sì. Òní pé ìyá Ifá máa ń bínú. Ẹ̀rọ gbọ́ mi ò gbàgbọ́ jẹ ìyá Ifá ni. Kò dẹ̀ tọrọ àrífín, ó jẹ́ni tó ní ìtẹríba fún gbogbo ẹ̀. Àtọmọdé àti àgbà ló máa ń ní ìtẹríba fún. Ṣùgbọ́n tẹ bá ṣe nǹkan, ẹ ṣe nǹkan yẹn tí wọ́n fi hàn pé kò ń ṣe fún ó máa pọ̀ délẹ̀. Ṣùgbọ́n ó jẹ́ni tó jẹ́ pé ó náànú èèyàn nínú. Kò sí nǹkan tí ò lè fi tọrọ, kò sí nǹkan tí ò lè fúnyàn. Ìyá Ifá tẹ bá pé wípé ẹnì kan ṣe níbi báyìí báyìí bí ò ráyè ó máa ṣàránṣẹ́ bóde ráyè yẹn á tiraka láti débẹ̀. It's a wonderful woman gẹ́gẹ́ bí nǹkan tí àwọn dáàdì wa sọ. Èyí tó wá ń ṣe lẹ́yìn kò ní jẹ́ àṣemọ fún un. Èyí tó wá máa ṣe ní ọdún tó ń bọ̀ náà nínú ọlá nínú ìgbéga ibẹ̀ ló ti máa ṣe. Gbogbo àwọn tàdé wá sí bíbá ilé nìkan nífẹ̀ẹ́ nìkan kan ṣàwátì nínú wa. Ẹ pàtàkì fún mọ́mì ṣùgbọ́n mọ́mì ilé yìí ni màá sùn lẹ́ni o. Thank you, my friend. Mi ní much láti sọ nípa Ìyá Ifá. Láàrin ọtí mo ti
mọ̀ as my mother. Yorùbá ni kò sọ. Mọ́mí jẹ́ tó máa bí mọ́mí ṣe sọ náà. I love you, Mom. I love you, Mom. I love you, Mom. Ẹ jẹ́ báyìí kéèkì yẹn dán. May God continue to bless you for me. I really love you. I don't know what to say, but I use this opportunity to appreciate every single thing that you done for me. Mom, I love you. I love you, Mom. I love you, Mom. I love you, Mom. I love you, Mom. Olóògbé ọgbà tí máa gbé ràgà. Thank you for everything that you have done for me. Not just for me, my friends, anybody related to me, anybody close, anybody that I like. Anybody friends like or friend. I want to tell her thank you for everything you have done for me. Thank you so much. I really don't know what to say, but she has been the best mother that I've ever dreamt of. I don't have a mother. My mom died since I was 10 years, so I've been living on my life alone. But since I met her, I knew I met my mother, and she has been playing the role of a mother for me. But she be here. Because he had to go, she spread over, but she spread over me. And I want to use this opportunity. Perhaps go so many people like that alone. But she went in my job was nǹkan tó máa ṣẹlẹ̀ tí màá fi yájú sí ọlọ́run lè kó ṣẹlẹ̀ agbára ọlọ́run fáwọn lè kó ṣẹlẹ̀ ìyá gidi ní lábára ọlọ́run ẹ̀ máa jẹ ọmọ kò sí láti kọ́ṣọ́ wọn tọ́lọ́ wọn tí nìkan àtọ́lọ́ wọn àtọ́wọ́ àwọn ọmọ yín lábára ọlọ́run máa ṣe ọ̀sọ̀ fún yín àti ṣe agbára ti ṣe ìjìbá ìlọ ọlọ́run máa kù sí fún gbogbo wa ní kó fún wa o and I want to say thank you we love I can't show how much I love you that's just the fact I love you so much and I want to appreciate you. Ẹ ṣe màmí. Gbogbo àwọn àtàjẹ́ ọ̀rẹ́ nígbà tí ó dájú ó dà ọlọ́run ti fẹ́ kí ó ṣọ̀pọ̀ kó má fi lè ṣàṣeyọrí. A dúpẹ́ fọwọ́ Elédùmarè tó mú gbogbo wa rí ọjọ́ ìlú. Ìyá Lífà jẹ́ èèyàn kan tó dáa lórí ní gbogbo àdúgbò wa. Ibùdó kan tó dá àdúgbò wa ni ti máa ń gbọ́ ìtùtù mọ́. Títí tó tún fi dé àdúgbò Láwọdé street. Gbogbo àwọn ará Pákódé yẹn wọn náà láìkì wọn. Lọ́ba tó fẹ́ ṣe nǹkan a máa ń gbárùkù mọ́ wọn ni. Tó jẹ́ sẹ́yìn wọ́n ti mọ̀ wípé àjọ máa ń wà ní pálí. Láti gba tíìtì ẹ báyìí, ọ̀dọ̀ Ìyá Lífà ló ń lọ. Ìyá Lífà jẹ́ ní jẹ́ pé ó níwà, ó dẹ̀ dá, ó dẹ̀ nice. He's a good mother. Thank you. Ìyá Lífà máa ń bínú. Ẹ wo èmi ìbínú yẹn ni mo láì. Ṣebí tí Ìyá Lífà bá ti bínú báyìí, orí mi á kọ̀ máa wú ni pé continue. Débẹ̀débẹ̀, àtààbù, orí mi kọ̀ máa ń wú ni because you know, kóbìnrin ní action. Whosoever you, ọba níbo Adéàdàn, wọ́n bí sì fẹ́ ká pọ̀ díẹ̀. You know, ilé ayé yìí èèyàn gbọ́dọ̀ fi gbogbo alágbàgbé rẹ̀. Ayé òkò, ó ń ṣe bí sí ẹ̀kọ́ tí wọ́n fọwọ́ kún ẹ lójú. Ènìyàn ló bá kọ́ fún wọn. Ìyá Lífà ọ̀dẹ̀ ń jàjà ìbí, kò sí jà ìbí. Before God go power, you do not come off finish. So ìbínú yẹn èmi máa ń láìkí ẹ̀. Èmi máa ń láìkí ẹ̀ o. Kọ́ ọ máa tí ẹ̀ dáadáa. Bọ́bí ẹ má stop láì.
apá láti the end. Ẹ máa ṣe 50, 60, 70, 80, 100, 120, 150. Lórí mi yìí sì máa gbé 200. Máa gbé 200. Sure. Okay. O lè gbé 500 ṣá. Màá manage. But mo fẹ́ wá sáyé again. Mo fẹ́ túlẹ̀ ayé wa, mo lè fẹ́ ṣobìnrin. Mi fẹ́ ṣọkùnrin mọ́, ọkùnrin ti sú mi. Kí n lọ́nà, kí n nídìí. Ọkùnrin kan máa kówó lébi lórí. Kí n máa pupa, kí n fáìn bí ìyá nífà. Kọ́kọ́ báyìí. Torí sí àti ṣọkùnrin. Owó lé, owó ná, owó. Oníbẹ̀jẹ̀ aṣẹ́wó ti ilé máa fẹ́fẹ́ lọ́kọ̀ọ̀kan lọ́wọ́ ìyẹn gan. Kábíyèsí, bàbá tèmi mo rí ẹ lọ́dún tó kọjá mo ti rí ẹ lọ́dún yìí náà ní ọ̀rọ̀ tí wọ́n tán. Àdáyọ̀. Àtibọ́tíbá ọkọ̀ àdúgbò ìwé ìyè náà ń lọ. Ẹ̀jẹ̀ ká dúpẹ́. Ọ̀sẹ̀ lọ sí dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́ sí o. Àwọn àbíkọ́ pààrọ̀ àti bọ́sibá. Ènìyàn rẹ́rẹ́ṣẹ́ ọlọ́run pẹ̀lú mi. Àsọ̀rọ̀ ṣọ̀pá ìdílé yìí. Ìwọ ọ̀pá ló bá mi. Ìwọ ọ̀pá ló bí mi. Ìwọ ọ̀pá ló wà ní ìdáhùn àwọn ènìyàn. Ṣùgbọ́n kan ò lè níbi àdàkọ̀lé sílẹ̀ láìsí ọ̀rọ̀ rẹ̀ wípé wàá gbọ́dọ̀ láti àìsí nǹkan ò lè lórí. Ìjọba ọ̀gá mi ní ọ̀ṣẹ́nà ọ̀rọ̀ rẹ̀ wípé wàá gbọ́dọ̀ nígbàwí. Ṣùgbọ́n kan ò lè lórí rẹ̀ torí pé wọ́n kó àwọn jọ lọ́nà pọ̀sán. Wọ́n sọ láwọn ọ̀gá lọ́kùnrin méje. Wọ́n sọ náà pè é lọ́nà pọ̀sán. Ọmọ mi lọ́dún méje. Torí mo ní bàbá kan tí akọ̀wé ìwọlé ọkùnrin. Ẹgbẹ́ mi dé lẹ́nà ọlọ́run bàbá lọ́wọ́. Ìwé máa ní iṣẹ́ ọwọ́ rẹ̀. Ọlọ́run bàbá tí èmi náà lọ́wọ́ iṣẹ́. Àkàkọ́ kí ló rí ọ̀rọ̀ láìsí àti ọ̀sánwó lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ṣe lọ́dọ̀. Èmi táyé mi tìtì lọ́dọ̀ lò rẹ̀. Bóyá kú sọ pé ló bá rí bẹ́ẹ̀ á òwúrọ̀ òwúrọ̀. Wọ́n ṣàkóso kí ló rí òjògbé bọ́dì. Ó dábọ̀ màmá ló bí mo ṣe ń tẹ́wọ́ bí mo ṣe ń tẹ́wọ́. Orí ilẹ̀ wa ti sọ wẹ́ òwúrọ̀ òwúrọ̀. Any
ilẹ̀ kọ́ máa sáàtẹ̀kọ́ ìwé ọ̀dọ́ ọ̀gbọ́n bá. Torí bí mi rẹ̀ kò ṣe é fòwúrà. Sọ́pẹ́ ò bí mi rẹ̀ sẹ́ kò ṣe é fòwúrà. Àdàbà bẹ̀rẹ̀ bí bẹ́yẹ lẹ́jà. Ẹyẹ lẹ́jà títìrì tó tìrì títìrì tó tìrì. Ìyá ṣe pé kò rí lọ. Ẹyẹ lẹ́jà orúkọ ló sá fún àṣírí bí ire. Ó yá pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ bá nìyẹn. Ti bí dandan, bílẹ̀ kò ní lóore. Ó pọ̀ kọmíṣánná, ó pọ̀. Bílẹ̀ kọmíṣánná ló sọ̀rọ̀ yẹn. Bàbá tì mí náwó yẹn. Àkọ́kọ́ ìpìlẹ̀ kọmíṣánná wà yìí sí. Ilé sanwó yẹn o. Ẹgbẹ́ mi láti bí ìlú tí wọ́n lọ́wọ́. Bí o kọmíṣánná gbogbo káàdì yẹn. Torí pé wàá rí mi lọ́la, òbí tó fún mi lọ. Bí o kọmíṣánná ló sanwó yẹn. Bàbá wọn ni wàá rí mi lọ́la, òbí tó fún mi lọ. Onígbé ènìyàn bá ṣàkóso. Asa pé kò yí sí, ènìyàn bá ṣàkóso. Asa pé kò yí sí, àbùkù kọ́ lẹ́tà sórí lọ. Bí èkó bí sáà, àbùkù kọ́ lẹ́tà sórí lọ. Lélelélelélélélé lọ́dọ̀. Ayọ̀ bí sáà, ṣòfò. Commissioner, I am commissioner, and I am commissioner. I like it better. I should be more of this day. I got a whole iṣẹ́ dọ́là kò ṣe dúdú aṣọ dọ́là kò wọ́ àdìsẹ́fà ìfẹ́ dọ́là kò yá bóyá tó ní ìbámi dúdú sọ wípé bóyá kò ní ariwo tó lù wá ilẹ̀ wí nàìjíríà ìgbésẹ̀ ariwo tó lù wá. Bàbí dúró akọni kọmíṣánná. Ìgbàlódé ṣàdéhùn ọ̀nà àgbèrè. Ó ní bó ṣe má ṣe lọ́dọọdún. Bàbá mi kì í pálí ló wá fún bàbá. Ọ̀ọ́dún ìṣọ́nà bàbá mi kì í. Torí ayé bá ń jáyé, bàbá ò ń jáyé. Bí bàbá jẹ́ bá, òun bá wọn lò bá. Kọmíṣánná, ayé bá ń jáyé, bàbá ò ń jáyé. Yé bá, bàbá wọn lò bá. Dúdú ló sọ pé bàbá káàdì. Bokadi, 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 Bokadi,
dúdú ti wá. Ọ̀fíṣọ́nà ọlọ́wọ́ ìjọ. Akọ̀dé sanwó ẹ̀, ó sanwó ẹ̀ kẹ̀kẹ́ wọ̀nyẹn. Bàbá máa jí ni wọ́n ti bá. Olókìlẹ̀ ni. Bóyá àkọ̀dé tí ẹ ń wò yẹ iṣẹ́ ọwọ́ olúwa. Lọ́wọ́ bí sáná dúdú ti dé, àkọ̀dé ti dé. Àkọ̀dé tí ẹ wò yẹ iṣẹ́ ọwọ́ olúwa. Ọmọ àgbà fi gbogbo, láti bí wọ́n ṣe ṣe. Ọmọ àgbà fi gbogbo, láti bí wọ́n ṣe ṣe. Ayé kò lẹ́yìn sí, àjọyọ̀ bí ara wọn. Ibi tí bá ti náwó, ọgbọ́n ọ̀rẹ́ ẹ̀yà. Àkọ̀dé mo ní ibi tó bá ti náwó, ọgbọ́n ọ̀rẹ́ ẹ̀yà. Ó yá sọ fún wọn wípé ògbógbò fọ́ọ̀dẹ̀ rẹ̀. Ọba tó Ọ̀rọ̀
ṣe bàbá àdúgbò. Wọ́n sọ kí ló wí kí ló wí. Sọpẹ́ ó sì fọ́ lórí nọ́ọ̀sì ó sọpẹ́ ó. Tímọ́tímọ́ ni obìnrin ni ó máa gbóhùn sókè kó máa kọrin yé. Àlákọ̀ 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 dẹ́kọ̀mọ̀ àlákọ̀ ẹ̀jẹ̀ gbogbo náà àlákọ̀ àlákọ̀ ẹ̀ka àbúláyé náà àlákàlákàlá ẹ̀sìn ní sùúrù àlákọ̀. Ayára ọmọ èkó sàbí ọlọ́dún tí kọrin àbúrò mi àbúrò mi. Alábílẹ̀ ẹ̀fúláyé ẹ̀fún kàlàbáyé kó sọ mi. Èyí ti bí bọ́bí láti mo ti ṣe. Èyí jẹ́ yóò kí í jẹ́ ẹ̀sìn àbúrò mi. Akadé òwe ìgbàgbọ́ òbí ṣe. Alábọ̀bọ̀ alábọ̀bọ̀ èèyàn ti gbẹ̀ngà adébọ̀lórí tí bàtà pẹ̀lẹ́ sí lórí ìmọ̀ṣẹ́. Ẹni lọ́ba fi lọ́ba ń pa. Ọba Adéni méjì Ìfọ́kúnlé Àjàó Adémọ́lá wọn ò tó pè ọ́ lórúkọ. Ìwọ́lẹ̀ kún ọkọ̀ bàbá mi. Ẹni bá lọ́ba fi ọba ń pa, ẹni bá lọ́ba fi lọ́ba ń rì mọ́lẹ̀. Ẹyẹ ni ọmọ fẹ́ ká fi àtẹ́wọ́ ká fi kí kábíyèsí Ọba Adéni méjì Ìfọ́kúnlé Àjàó Adémọ́lá ń wà. Ẹ jẹ́ ká kí bàbá orí adé ni. Kórí ó tó dájé. Wọ́n ní orí tó máa dájé náà gọ́gọ́ dání ti wá. Ìní kí fáyẹ̀ jìnnà jẹ́ kí n mọ níbẹ̀ yẹn. Ṣùgbọ́n ìpele tá a wà báyìí, òun ni cutting of the cake. Àgàgà òyìnbó bó ṣe wọ́n dá o. Bóyá òróró ni wọ́n fi dín ní. Bóyá kàrà elépo ni àdùnnà. Ìkan ẹ̀kọ́ ló yà mí jù ló yà mí lẹ́nu jù ní pátì yìí. Of Nigeria International. God bless you ma. Ẹ̀yin màmá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin aláàjọ rẹ̀, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín on behalf of ìyá onífá Adébọ́tífá Ifáṣèyí Ayé Adébáwọ̀ Adébáwọ̀ Ayé Ìlú Ògbẹ́sẹ̀ o. On behalf of Adébáwọ̀ family, ní orúkọ ìdílé Adébáwọ̀, adult kejì with sum of 50,000 naira. Ẹ̀yin kan dúró ní bàbá mi. Is it cash or transfer? Oya cash. Cash. Transfer for mommy. Cash ìfẹ́ sí. Ìkànnì méjì. Bẹ́ẹ̀ mú cash náà bí náà lówó lásán. Transfer for MC náà. Oya bọ̀wọ̀. Ẹ ṣe. Ẹ̀mí yín á gùn. Ẹ̀pẹ́, ẹ̀tọ́, ẹ̀gbó. Ẹ̀rí. Mọ́mí ni màá ṣe transfer sí kì í ṣe mi o. Mọ́mí, àwọn ọmọ ifẹ̀ lunch cake. Ẹ ṣe ìyá nífà children union wọ́n lunch cake pẹ̀lú 50,000 naira. Mọ́mí ẹ confirm ẹ̀. Pẹ̀lú 20,000 naira. Àwọn glamour ladies, ìlú tòrò. Lábẹ́ àkọsọ ìyá nífà Ajíbọ́tífá kọ́ṣẹ́ ìlú tòrò. Ìlú tòrò. Màmí ò lè ṣẹgbẹ́ kí ìlú má tòrò. Glamour ladies. Mi ní bọ́ọ̀sì lọ́wọ́ yín bẹ́ẹ̀ láṣọ ní òòlà tó o. Ẹlùgbà ṣé kí wọ́n sàn ní àríkà ṣe? Kí n má wọ̀rí mo wà ní mò ń wọ̀rí gidi. Ẹ pé mo dé fìlà, mo wọ̀rí dèbí ni. Kẹ́lọ́ pílẹ̀ mi tó takú sí gbogbo. Ẹsẹ̀ mo fèrè tó yí pé mi kí wọ́n máa wá mi tọ́kadà mi dẹ̀ ní wọ́n mọ́tò. Aeroplane ni máa ń pè tí mo ṣe wà yìí. Imagine ẹ̀rọ mi kí n máa wọ mọ́ wá. Sincerely. Ẹ bá ọ̀nà ṣe kì í ẹ̀jọ́. Grandma Sally. About grandma's cake, I thought she picked it for the 50K. Ẹ pàtàkì fún wọn. Ṣùgbọ́n olóòtú fàmẹ́jọ dáná, ìbọn jọ dáná. Ọ̀run gbọ́dọ̀ ní dáàbò bo màmí. Màmí. Àwọn sókè.
ayé lọ ládà pẹ̀sìdò ìyẹn bẹ́ẹ̀. ìyẹn bẹ́ẹ̀ ló pẹ́sidẹ́ntì pẹ̀sìdò ló ń bọ́ káàdì lóríṣiríṣi gangan ni pẹ̀sìdò. ìyàbọ̀ jẹ́ mọ́mí ilé ìwé pẹ̀sìdò. pẹ́sidẹ́ntì gbogbo tó bí sísá tiwa pẹ̀sìdò. ó ní pẹ̀sìdò mọ̀nùmá mọ̀nùmá pẹ̀sìdò lé lọ́wọ́ ó náwó mi lọ́wọ́ pẹ̀sìdò. lọ́jà yìí wà gbogbo èmi àjọ àti tẹ̀sẹ̀ sọ̀rọ̀ ní pé lókè bàbá ṣe gbogbo fún mi ní ilé tèmi. Ibà yìí. èmi yóò máa jẹ́ orí sọpẹ́ oníjà ìlú títí láláyé sọpẹ́ sí mọ́mí náà. àwa yóò máa lédè sàn lọ́jọ́ ayé mi gbogbo. èmi yájọ́ àti dọ̀tí. ìjàbọ̀ kó bẹ̀rẹ̀ nínú ilé ó máa dá sí i. àríyàwó kí ni wọ́n máa dùn gidi gan. òun ló dára jù. ìṣòwò náà ti ọjọ́ sọ. àdìbò ti bá lọ́sọ̀ ọjọ́ ìbí o. nígbà tí wọ́n bá òkìkí ọlá. pẹ́sìdò. wọ́n kéré jẹ́ wọ́n sè. àti jẹ́gbó epo bí wọ́n ti bẹ̀rẹ̀ lórí ìṣòkò. ọ̀rùn máa ṣe yẹ. Ibà o, ọ̀la ibà tiwa. Bàtọ́ fẹ́ tímọ́tímọ́ tiwa gbọ́gbọ́. Singapore. Iṣẹ́ orin o, oyè mi yékéyéké. Ṣákáṣákáṣá ló hùn mí dá, alóyìn ló hùn àbọ̀ mi. MC ṣé kó máa lọ bẹ́ẹ̀? Onídùúre. Àṣẹ. Iṣẹ́ wà. Lórí irinṣẹ́ ayára ní ìbọn wọn. Àṣìlọ lórí nọ́mbà yẹ onínúure. Singapore torí pé ọ̀tá lọ gbogbo ìlànà. Wọ́n fẹ́ paná gbogbo àwọn ìfowópamọ́. Arabatiwa, gbogbo. Sọ́pẹ́ ọ̀tá lọ gbogbo ìlànà. Wọ́n fẹ́ paná gbogbo ìlànà. Singapore lọ́gbọ́n. Òbí ọpẹ́ náà bẹ́ẹ̀ sátì lókè bàbá torí nínú ìbọn ọ̀láyé ọwọ́ ẹ̀ ló wà ó. Jíjẹ́ nínú gbogbo ènìyàn bàbá ló ń gbélé sí. Gbogbo tó dá sí ló yege àwọn ní ìbọ̀bá rere tó mú wa gbogbo. Kọ̀rọ̀ wá ìṣẹ́gbẹ́gbẹ́ ọwọ́ ẹ̀dá yege ojú tó tọ́ yege ọmọ ọlọ́run. Ọlọ́run ìwọ ní bàbá rẹ̀ wá. Kò ṣe mo ní wẹ́. Ìwọ ni o. Torí pé ìwọ ìwọ jẹ́ jùsí mọ́tò. Ìwọ ni ìwọ jẹ́ ọ̀sẹ̀ yọ mí o. Ọlọ́run ìwọ. Ṣé ti yá?
ṣe àṣẹ yẹn ẹ̀ ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ọba mi ẹja lónìí mú ẹ má sì jókòó ẹ̀yin dà ẹ má lọ síwájú kẹlẹ́ ọ̀pọ̀ yẹn àti pọ́tipọ́ yẹn fọ́tò láti mi ọ́. mo kì í fún ọ̀bẹ tá lọ kọjá tí ó bá. mo kì í fún ọ̀bẹ tá lọ kọjá tí ó bá. ó yẹ sọ wípé kí rẹ̀ ó. sáré ọ̀gá kí rẹ̀ ó. alágbára kí rẹ̀ ó. sáré ọ̀gá kí rẹ̀ ó. kọmíṣánná alágbára ọba tó dé owó. Àrí gbogbo iye ìlú ọba tí kì í sùn, ọba tó kì í lọ́dí. Yẹ́lá ìrẹ́ àti wọ́n ti bá ìrẹ́ kábíyèsí Adéoyè ìrẹ́ wáyé àràbà gbogbo ìgbogbo Lọ́sàn-án wọ́n rẹ̀ kẹ́lẹ̀ lọ. Ọba kékeré. Ó yẹ ṣubú sábà dìbò. Dúdú lọ́sàn-án wọ́n ti lẹ́wọ̀n lẹ́wọ̀n jẹ́. Ṣubú sábà dìbò. Ìdílé ọba dìbò. Àkọ́ndé yé kọ́ bá rògbè. Àkọ́ndé yé lọ́lọ́rọ̀ mi. Tiwa, àwọn èèyàn ti bá mi sọ àkọ́kọ́. Ọjọ́ náà wọ́n ní sábà Oya ọyẹ sákìrì sábọ̀dọ̀ nítorí rúbí bàbá yẹ ìbá òkà ọba ti dé ọ̀rọ̀ ọba ti dé ọ̀rọ̀. Ọba tó ta lórí òkúrò sọ. Bàbá tó ní ọba bàbá máa ń gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kan bàbá bí Adélékiri. Ọba sọ̀rọ̀ ọ̀rẹ́ ìmọ̀lẹ̀ fún gbogbo wa. Àṣírí ẹ̀kọ́ rẹ̀ kò ní fún. Ọba ti sọ fún wa wípé sọ fún wa wípé fọ́tí rí gbọ́gbọ́. Fọ́tí rí gbọ́gbọ́. Ọba bàbá pọ̀, ọba ti dé, ìmọ̀lẹ̀ ló gbogbo wa. Lójú ọ̀gá ọjà, ìwé ìjọ lọ́wọ́ ẹ̀fọ́ lójú rẹ̀, ìwé ìjọ alájọ, ó sanwó kọmíṣánná. Wọ́n yẹ kí ẹgbẹ́ rẹ̀ wò lóòótọ́. Ọba ti ní owó. Ẹgbẹ́ kó máa tún wéwéwéwéwé. Ọba ti ní ìbò. Ọba ìmọ̀lẹ̀. Sàbí aládé kò máa kọ́. Láti kó olúwa tóbi. Ọba
Everybody,
Torí sísí ni tí wọ́n sọ fún wọn wípé kò gbogbo fọ́ọ̀nù. Gbogbo fọ́ọ̀nù ìrọ̀ àbá ilé ìrọ̀ rárá. Ó lè padà wá gbogbo fọ́ọ̀nù ìwí gbogbo fọ́ọ̀nù. Àjíbọ́dí sọ̀rọ̀ gbogbo fọ́ọ̀nù. Ìrọ̀ àbá ilé ìrọ̀ rárá. Ó lè padà wá gbogbo fọ́ọ̀nù. Mo ní ó ti gbogbo fọ́ọ̀nù tiẹ̀. Ó ti gbogbo fọ́ọ̀nù tiẹ̀. Ìrọ̀rà aláìlè ìrọ̀rà. Ó lè padà wá gbogbo fọ́ọ̀nù rẹ̀. Yorùbá wọn gbogbo fọ́ọ̀nù rẹ̀. Gbogbo fọ́ọ̀nù rẹ̀. Owó màmá yìí ti wá. Ó lè padà wá gbogbo fọ́ọ̀nù rẹ̀. Àwọn ọ̀bàrà ńlá tó wájú bá rẹ̀. Àwọn ọ̀bàrà. Oríkè ìjọba Adébọ́jú bá máma yẹn kí ló ṣẹlẹ̀ ó ti gbé mọ́lì nìyẹn. Ẹlẹ́gbẹ̀rún múlẹ̀ bàbá ti bá rẹ̀ ọ́. Bàbá òun lòye, mo wá tún bá rẹ̀. Mo wá tún bàbá bá rẹ̀. Àgbàrá múlẹ̀ múlẹ̀ mo wá tún bá rẹ̀. Àgbàrá múlẹ̀ múlẹ̀ mo wá tún bá rẹ̀. Mo wá tún bá bàbá mi. Ẹlẹ́dàá títì ìmọ̀gbọ́ ọ̀hún yé bàbá ìrẹ̀lẹ̀ láti orí ìrò ìjẹ̀lẹ̀. Ó yàtọ̀rí ẹlẹ́dàá títì ẹni tó ìjẹ́ owó wa ẹni tó ìjẹ́ owó wa. Yàtọ̀ sí àmàmà sí bákọ́jọ́. Ìsọ̀kọ́ mi lẹ́gbọ̀n ó ṣẹ̀ṣẹ̀ tó kọ́ Ṣáríkàsì lókè ayé bá ń jayé bàbá wọn jayé Ṣáríkàsì nígbà bá ń jẹgbà bàbá wọn ayé bá ń jayé bàbá wọn lẹ́sílẹ̀ nígbà bá ń jẹgbà lórí èdè ìgbé sọ wípé ló bá rí bẹ́ẹ̀ ká máa kó ṣe láti orí mi.
iṣẹ́ ìyanu tó ṣe kò lẹ́nu tó fẹ́ wáyé lábá ìbẹ̀rẹ̀ tó